Good evening, my people. This is your girl, Masholagist TV. How are you? How are you doing? If today is your first time on my channel, please can you go straight and press that notification bell so that whenever I post any gist, you can get it. And my host subscriber, I say thank you. Please share this video, like and subscribe. Yeah, in the palace, so Kabiyesi wa ti insist pé kí gbogbo àwọn ìyàwó àwọn olórí àwọn kí wọ́n move lọ sí ibi tí àwọn ti pèsè sílẹ̀ fún wọn láti lọ. Wọ́n ní gbogbo wọn ò fẹ́ lọ o, wọ́n náà yarí. Wọ́n ní Queen Tèmítọ́pẹ́ nìkan ló gbọ́ràn ló kó gbẹrù ẹ̀ ló lọ. Ẹ mọ̀ pé Queen Tèmítọ́pẹ́ ó respect ara ẹ̀ kò dẹ̀ fárìnfín. Wọ́n lòun nìkan ló ra kẹ́rù ẹ̀ ló ra gbabẹ̀ lọ. Wọ́n ní olórí chorus ní Kábíyèsí ṣe fún wọn. Wọ́n ní in fact wọ́n níbẹ̀ náà wọ́n ló dàbí palace ni. So wọ́n ní Queen Tèmítọ́pẹ́ ti kó gbẹrù ẹ̀ díẹ̀díẹ̀ ó ti ń lọ síbẹ̀ ń tiẹ̀. Ẹ ṣá mọ̀ pé gist ni. So Kábíyèsí ti kọ́ wọ́n ti ṣe olórí suit fún wọn. So gbogbo wọn wọ́n ti ní kó move lọ síbẹ̀. Torí Queen Naomi wọ́n ti move ẹrù wọn wá sínú palace wọ́n ti bá wọn arrange ibi tí wọ́n máa wà. So wọ́n dẹ̀ ní ibẹ̀ fine gan ni pé wọ́n dádé Kábíyèsí ṣe bí palace fún wọn náà ni. So ní ìsìn oníkálukú tí Queen Tèmítọ́pẹ́ tẹ̀ ti move ẹrù wọn. So àwọn ìyókù Kábíyèsí ni tí wọ́n bá move àwọn máa move wọn tipátipá ni o pé they have to go. Pé àwọn ò fẹ́ rí èèyàn kankan nínú palace pẹ̀lú Queen Naomi. So gist tá tún gbọ́ lénìí ni. So tí gbogbo wọn bá move tán, máa jẹ́ kí ẹ mọ̀. A ní ká update yín ni. Ẹ jọ̀ọ́ ẹ bá mi kí Queen Naomi ní happy birthday o. Ẹ lọ sórí page mi ẹ máa rí tí mo post birthday celebration kíní wọn. Ẹ bá mi wish wọn ní happy birthday. Ọlọ́run á wà pẹ̀lú yín o. Lágbára Ọlọ́run ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún wa o. Ní agbára Ọlọ́run ikú ò ní pa ìkankan nínú wa o. Àwọn ọmọ wa wọ́n á yàn wọ́n á yanjú o. Ní agbára Ọlọ́run gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbọ́ fídíò mi yìí etí yín ò ní di o. Òkè òkè lọ́wọ́ gbogbo yín á máa lọ. Ẹ subscribe o. Ẹ subscribe fún mi o. Ọlọ́run Elédùmarè á ṣọ́ every one of you. Thank you so much. I love you all. God bless.